secretary ọmọ Kẹ́hìndé gbẹ̀gán èjì rẹ̀ ara ìṣokùn ẹ̀dúnjọ bí ọmọ ẹ̀dùn kèé ṣeré orí igi ọ̀bẹ kìí ṣì bẹ́kẹ́ṣẹ́ ọbẹ̀ súlẹ̀ alákìsà ọ̀sà alákìsà àdán ló gbàṣọ wíníwíní lójú orogún èjì ìwọ̀rọ̀ lójú èyí rẹ̀ èjì ńbábí ńbáyọ̀ olóríire nígbàdùn wọ́n ti ṣọdún èyí òwọlẹ̀ aṣọpọ̀ ọlọ́pọ̀ nínú ìlera pípé ọ̀yà rẹ̀ ọ̀lànìrètí táyìbá àti sítáyé abọ́kọ̀ ayé ìhùkọ́ mi ṣàdé orí ìwòyí ọlọ́run ọba kan ajẹbọ́sọ̀kùn lọ́rẹ́ ìhùrẹ́ kété kò ó ti rí iyèmẹ̀sùn kagbọ́nù ojàre ìyàn ọmọ rẹ̀ Dr. Olúwatómísì Ayọ̀dèjì Dr. Ayọ̀kúnmi Olúwadámilọ́lá Dr. Tolúlọpẹ́ Olúwaṣẹ́gun àti Dr. Morẹ́nikẹ́jì Praise àyìn àbá ire àbá